Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o, ẹ̀yin ènìyàn mi. Mo mà tún ti dé o. Mo tún ti dé pẹ̀lú ìròyìn kan ni o. Mo ní kí n gbé yín débẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ pátápátá, ẹ̀yin ìyá mi tí ẹ wà nínú ilé wípé ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká túyẹ́yà, ká wá gbọ́ ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo kí yín pé níbikíbi tẹ́ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní dí o. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá èèyàn mi, ẹ̀yin náà la ó máa bá. Ikú báyìí kò ní wá gbéṣẹ́ o. Ìjọba Nàìjíríà yóò gba abẹ́rẹ́ àjẹsára àrùn mpox. Wọ́n máa gba abẹ́rẹ́ àjẹsára mpox o lọ́sẹ̀ tó ń bọ̀ yìí. Now ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjọba Nàìjíríà ti ń sọ pé wọ́n ó gba abẹ́rẹ́ àjẹsára àrùn mpox ìyíhun lọ́sẹ̀ tó ń bọ̀ yìí. Nàìjíríà, ìjọba àpapọ̀ Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ wípé wọ́n ó gba abẹ́rẹ́ àjẹsára ìyẹn mpox ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Adarí àwọn tó rí sí ètò ìlera àwọn ọmọdé ìyẹn Garba Ahmed Rufai, òun ló sọ̀rọ̀ o, òun ló jáde ló ní pé wọ́n máa gba abẹ́rẹ́ yìí o. Kódà ìgbà tó tún máa sọ, ó ní iye abẹ́rẹ́ tí wọ́n kó wọlé ó ń jẹ́ bí 10,000, which is 10,000 injections. Abẹ́rẹ́ àjẹsára náà ni wọ́n máa kó wọlé, ìyẹn 10,000 injections tó jẹ́ abẹ́rẹ́ àjẹsára yìí ni wọ́n máa kó wọlé o sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ènìyàn mi, wọ́n tún ti ṣe kíni? Wọ́n tún ti mú ọ̀nà mi bọ̀ o tó máa fi mú kíní ìwọlé. Ó ti yé yín. Nàìjíríà máa gba ìpele àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ abẹ́rẹ́ àjẹsára ìyẹn mpox yìí, ìyẹn láti fi láàárín ọjọ́ mélòó kan, ìyẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Wọ́n sọ wípé ni wọ́n máa bẹ̀rẹ̀ abẹ́rẹ́ yìí o, tó dẹ̀ jẹ́ pé Nàìjíríà máa gba iye step by step, ìpele ni, step by step ìpele. Òun ni abẹ́rẹ́ tí à ń wí yìí o. Iye àkọ́kọ́ ni wọ́n sọ pé ó máa tó fún bí ọjọ́ mélòó kan. Kí ni iṣẹ́ tí abẹ́rẹ́ yìí wà fún? Ìjọba ló lè máa kọ́kọ́ dá yín lóhùn yẹn o. Èmi kọ́ ni màá dá yín lóhùn. Nítorí pé kí ni wọ́n sọ pé àrùn mpox pé ìyẹn ti ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. Wípé láti fi lè ṣe kí ni? Láti fi lè kojú ẹ̀, láti fi lè dáàbò bo àwọn ará ìlú ni àwọn ṣe fẹ́ fún àwọn èèyàn ní abẹ́rẹ́ yìí o. Wọ́n ní láti ran àwọn oníṣègùn òyìnbó lọ́wọ́ ni o. Wọ́n ní láti ran àwọn oníṣègùn òyìnbó lọ́wọ́ nípa dídáàbò bo àwọn ará ìlú láti lè má ṣe fẹ́ kó àrùn yìí ìyẹn àrùn mpox yìí, wípé láti lè má fẹ́ jẹ́ kí wọ́n kó àrùn náà. Ilé-iṣẹ́ ètò Nàìjíríà, ìyẹn nípasẹ̀ àjọ elétò ìlera, with the collaboration and the conjunction of the healthcare of elétò ìlera. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, èbó bẹ lẹ́nu mi gan bí tọ́. Nípasẹ̀ àjọ elétò ìlera ni o, ìyẹn National Primary Health Care Development Agency. So òun nìyẹn o ẹ̀yin ènìyàn mi. Wọ́n ní nípasẹ̀ àwọn elétò ìlera ni o, in conjunction with them ni ìyẹn títí àwọn National Primary Health Care Development Agency, which is NPHCDA. NPHCDA yìí wọ́n sọ di mímọ̀ o. Wọ́n ní pé tó bá máa tó ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n inú oṣù kẹjọ ìyẹn 2024, which is on the 27th of August 2024, ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́ yìí o. Ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kó àwọn eruku síta tí wọ́n á máa gbòdì abẹ́rẹ́ yìí jáde, tí wọ́n á máa ṣe kí ni? Wọ́n máa fún everybody, ìyẹn àwọn ọmọ wẹ́wẹ́ ní abẹ́rẹ́ àjẹsára yìí o. Ẹ̀yin ènìyàn mi, abẹ́rẹ́ àjẹsára la tún mú wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Abẹ́rẹ́ àjẹsára yìí tí wọ́n pè ní JYLL
LLEOS Imam Benex Ahmed Rufai ló sọ ọ́ ó ní tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ which is ọ̀sẹ̀ yìí náà ní gbogbo ẹ̀ wípé on the 27th of this month ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gún abẹ́rẹ́ o. Ẹ wò ẹ̀yin ènìyàn mi, Yorùbá nation wa la fẹ́ o. We want what? We want to regain our freedom. That is what we say. Make we dey put for there now o. Either you dey for house or you dey for anywhere. My brother, my sister, ẹ máa bá mi tẹ̀ sójú ẹ o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ rèé, tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, tàbí o ò tí ì débẹ̀ rí, tàbí o ti máa ń follow wa. Ẹ wò ẹ̀yin èèyàn mi, ẹ dákun, ẹ má ṣe kíni, ẹ má jẹ́ kó rẹ̀yìn nítorí iṣẹ́ tiwa ni láti mú ìròyìn pípé wá. Iṣẹ́ títí yín ni láti ṣe kíni, láti tẹ̀ ẹ́ sójú ẹ̀, ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ wò lábẹ́ comment yẹn náà, tẹ́ ẹ bá ṣe ń comment, ẹ máa bá mi fi God bless Yorùbá nation sábẹ́ kẹ́dẹ̀ máa kọ we want to regain our freedom which means kẹ́dẹ̀ máa tàgì international community síbẹ̀, ìyẹn àjọ àpapọ̀, kẹ́ máa bá mi tẹ̀ ẹ́ sójú ẹ̀ kí wọ́n lè mọ̀ pé Yorùbá nation náà ti ṣe kíni, a ti dìde o, a ti ṣetán o, a ò rọsẹ̀ mọ́, a ò dúró mọ́, má dúró má rọsẹ̀, a ò dúró mọ́, a ti ṣetán láti jà fún òmìnira. Ẹ jẹ́ ká sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn kọ̀ọ̀kan. Yorùbá nation no retreat no surrender. Ọlọ́run á máa kó wa yọ lọ́wọ́ oríṣiríṣi àrùn tó tún ṣẹlẹ̀ ní Nàìjíríà. Yorùbá nation la fẹ́, òmìnira wa ló ṣe kókó. Yes, àbí o, òmìnira wa ló ṣe kókó. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ́ ẹ̀yin ènìyàn mi, Yorùbá nation náà ló lè ṣe o. As far as this country dey concerned, no retreat no surrender. Gbogbo wo I pity you, àánú ṣe mí fún wọn tó bá ń sọ wípé there is still one Nigeria. There is nothing like one Nigeria o. Nàìjíríà ti tán, Nàìjíríà ti lọ, Nàìjíríà ti dágbére. Ẹ wò ẹ̀yin ènìyàn mi, ẹ máa bá mi tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yé àwọn ènìyàn pé pínpín ni o, a ò ṣe mọ́, alùbàtà kan kì í dárin. Ó tó gẹ́ẹ́ là ń fi àsìkò yìí sọ fún yín pé àìṣọ̀rẹ́ èrò káyọ̀ o ẹ̀yin èèyàn mi, bó pẹ́ títí onílé àrèlé. Bákan náà mo kí bàbá wa Olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà, ikú bàbá yèyé ẹkùn ọkọ̀ Fúlàní. Bàbá mo kí yín dáadáa. Bákan náà mo tún kí yín náà ẹ̀yin bàbá wa Professor Banji Akíntóyè pé ẹ kú iṣẹ́ ọpọlọ tó a máa fẹ́ ṣèdágbé nítorí pé àjò oníroko títí kó gbàgbé ilé la fi sọ pé ó dàbọ̀.